انقل من الفسق إلى صلاح ولا تؤخره إلى الرواح ولا تؤخره إلى الرواح انقل من الفسق إلى صلاح. ìwà pòkì bú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tètè ṣíkú ń bẹ̀, tètè kú ń bẹ̀, tètè pàátì kọ́ wá lọ síbi dáadáa. ìmọ̀ràn nìyẹn gbogbo wa pòkì ìwà bú tí ò dáa tó kún ọwọ́ rẹ̀ yẹn, tètè ṣíra rẹ̀ kú ń bẹ̀ kọ́ wá máa ṣíra rẹ̀ lọ síbi dáadáa, kọ́ lọ máa wùwá rẹ̀, kọ́ máa wùwá dáadáa, kọ́ máa wùwá tí ó ṣe ọ́ láǹfààní láyé àti lọ́jọ́ ìgbéǹde al-qiyama. wala tu'akhirhu ila rawahi. má sọ wípé ní ọwà máa lọ lára bá dìrọ̀ lẹ́yìn ìtumọ̀ náà ni pé ọmọ procrastinate tó bá yá àwa náà máa kú ń bẹ̀, àgbà máa padà gbà lọ́wọ́ wa. Ta ló sọ fún ọ pé ó dàgbà? Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? kí ló fi dá ọ lójú? kí ló fi dá ọ lójú pásìkò ìgbà tó ń sọ wọn Ọlọ́run ò lè pa ọ́? kò sí tó fi dẹ́nì kankan lójú bẹ́ẹ̀. so kọ́ wa máa procrastinate pé tó bá ti yá padà mọ́ túbá á padà kú mi, àwọn náà padà fílẹ̀ kò sẹ́ni tó ṣùọ̀ fún pé ìgbà tó ń sọ pé òun ó padà fílẹ̀ yóò bọ̀ láyé. ìsìn ìhun tọ́lọ́wọ́ bá ti tàn mọ́lẹ̀ ń sí ọ náà ní kọ́ tètè mọ́ fílẹ̀ kọ́ máa lọ síbi dáadáa. tọ́lọ́wọ́ bá fẹ́ fún wa nìyẹn, oríire tọ́lọ́wọ́ bá fẹ́ ká ṣe nìyẹn. gbogbo mọ̀nà tọ́lọ́wọ́ bá náà ń gbà wá tàn Nábì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn náà ń gbà wá nìyẹn. àfi ká tẹ̀lé náà, ibẹ̀ náà lọ́la wá wà, ibẹ̀ lóríire wá wà, ibẹ̀ ni ìdùnnú wá wà. kò sí gbogbo míì tá a ti lè bá ibi tọ́lọ́wọ́ àti tàn Nábì wa Muhammad sallallahu alaihi wasallam iná lóríire wà. àfi ká tẹ̀lé ká sì gbà fún bẹ́ẹ̀ kó tètè ṣe lónìí. má tún dájọ́ sí mọ́.